ọ̀tún sórí ètò Oriade láti ìkànnì tẹ́mọ́ ń jẹ mùlá rẹ̀ náà ni ìkànnì móhùnmáwòrán Ominira tó kalẹ̀ ìbàgẹ́ sílùú Ilesa nípínlẹ̀ Ọ̀ṣun níwọ̀rùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ káàbọ̀ sórí ètò Oriade bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà lórí ètò Oriade, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí kò gbọdọ̀ parun tó di tọwọ́ tèmi tìrẹ, òun náà ni a máa ń mẹ́nubà tá a sì máa ń láǹfààní láti gbé àwọn ládéládé wá sórí ètò eléyìí tí a fi máa ń lọ bá wọn gangan ní ààfin wọn, torí pé ibi gẹ́gẹ́rẹ́ báyìí náà là ń bá gbà ní láti jẹ́ kí a bu omi ọgbọ́n mu nínú àwọn nǹkan tẹ́lẹ̀dùn àfijíǹkì àwọn ládéládé wa ní ilẹ̀ Yorùbá. Mo láǹfààní láti sọ fún yín pé a ti wà láàfin bàbá wa Elebolo ti Egbòro Ìjẹ̀bú-Jẹ̀ṣà ọba Olúwafẹ́mi Agùnsóyè. Kábíyèsí. Kábíyèsí, ẹ bá wa ṣàlàyé Egbòro. Ìgbòro jẹ́ orúkọ tí a bá láyé nígbà tí bàbá wa Agígírì tó kúrò ní Ilesa tó wọ ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Nígbà tó máa dé abẹ́ igi yẹn, láti yọ igi yẹn tóbi gan igi ìrókò, ṣùgbọ́n báwọn bàbá ṣe ń bọ̀ nígbà tí wọ́n dé ìdí ẹ̀ bọ́n ṣe wò pé igi tó gbòòrò bí eléyìí téwé ẹ ṣe rẹpẹtẹ bí eléyìí pé ẹ jẹ́ ká jókòó sí abẹ́ igi tó gbòòrò yìí. So ibi tí orúkọ Ìgbòro ti ṣẹ̀dáyé nìyẹn, igi tó gbòòrò, abẹ́ igi tó gbòòrò. So ibẹ̀ ni wọ́n kọ́kọ́ tẹ̀dó sí, tí wọ́n ti jókòó, tí wọ́n ti mú mi, tí wọ́n ti gbàtẹ́gùn àti pé ibi ìdẹ̀wà lọ́rùn o. So ẹja máa pè ní Ìgbòro. Kó tó di pé a wà wọnú ìtàn ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà ní Rabaji gan, àwọn èèyàn máa ń sọ ní ìgboro wá ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Bóò ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà ṣe jẹ́, torí pé tá a bá rí àárí pé orúkọ ìlú méjì là kó papọ̀, Ìjẹ̀bú, Ìjẹ̀ṣà. Ṣáwọn kan wá láti Ìjẹ̀bú ni, táwọn kan wá láti Ìjẹ̀ṣà. Bàbá, ẹ bá wa ṣàlàyé. Kó tó di pé mo kọ́ dẹ ló máa kọ́kọ́ sọ nǹkan tó ń jẹ́ Ìjẹ̀ṣà fún ẹ. Ìtàn sọ fún wa wípé nígbà tí àwọn àlùjọ̀nnú àtàwọn ẹbọra tó ń bọ̀ láti òde ọ̀run, nígbà tí wọ́n kọ́kọ́ máa sọ̀kalẹ̀, wọ́n kọ́ sọ̀kalẹ̀ sí agbègbè yìí, òun wọ́n pè ní àjọ àwọn òrìṣà. So ìgbà tí èdè yẹn bẹ̀rẹ̀ sí ní yí tó ń yí, àjọ àwọn òrìṣà, nígbà tí wọ́n kúrò bí wọ́n ṣẹ̀ lọ sí Ilé Ifẹ̀, tí wọ́n kọjá lọ, wọ́n sọ ìtàn yẹn fún wa bẹ́ẹ̀. So àjọ àwọn òrìṣà ni wọ́n sọ di Ìjẹ̀ṣà nígbà tó wá yá. Ṣùgbọ́n sórí Ìjẹ̀bú tó wà ńbẹ̀, Ìjẹ̀bú tó wà ńbẹ̀ ni pé Agígírì àti àbúrò ẹ̀ tá ń pè ní Ajíbógun, nígbà tí wọ́n bu omi fún bàbá wọn, tí wọ́n fi la ojú bàbá wọn ní Ilé Ifẹ̀, tí wọ́n jọ ń bọ̀. Ìgbà tí Ajíbógun àbúrò tó dé Ilésà tó tẹ̀dó síbẹ̀, àbúrò wa súnmọ́ wájú, tí wọ́n fi dé ìdí igi tá a pè ní igi Ìgbòro, lòun náà fi wá fi sẹ́tù síbẹ̀. Bọ́tù èdè tí wọ́n wá sọ ní pé àjọbù omi òkun. Ṣùgbọ́n ìgbà tó pẹ́ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé tí èdè ń yí tó ń yí, àjọbù yẹn ló wá di Ìjẹ̀bú. Ìjẹ̀ṣà tó wà bẹ́ẹ̀ ni àjọ àwọn òrìṣà. Ó ní gbogbo tó jẹ́ ilẹ̀ Ìjẹ̀ṣà. Nǹkan tá a ṣe ń jẹ́ orúkọ yẹn, èdè wa wà lọ jẹ́ èdè Ìjẹ̀ṣà, dájú àjọ èdè tí àwọn tó kọ́ sọ̀kalẹ̀ dé tí wọ́n mú àwọn àjọ òrìṣà yẹn, wọ́n fi wá sọ dialect wa ní Ìjẹ̀ṣà. So from àjọbù, àjọ òrìṣà, òun ló wá di Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ìṣe pé àwọn kan wá láti Ìjẹ̀bú. Kò sí pé ẹni tó wá láti àjọbù omi òkun ló di àjọbù pé àjọbù wá di Ìjẹ̀bú, then àjọ òrìṣà ló wá di Ìjẹ̀ṣà. Òní gbogbo wa ṣe wá jẹ́ Ìjẹ̀ṣà, tó wá jẹ́ Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ẹ ṣeun bàbá, nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ dárúkọ àwọn méjì kan, ṣùgbọ́n ẹ kan lè bá wa ṣàlàyé ta ló tẹ ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà dó. Ẹ̀gbọ́n ọba ti Ilésà ni, ẹ̀gbọ́n Ajíbógun, òun ló ń jẹ́ Agígírì. Àwọn méjèèjì ni wọ́n jọ lọ bu omi òkun. Nígbà tí Ajíbógun, òun ló gbóyà, ṣùgbọ́n ẹ̀gbọ́n yẹn sáà ti dandan, ó tẹ̀lé lọ, wọ́n jọ lọ bu omi òkun yẹn wá. Ìgbà tó ń bu omi òkun dé, tí wọ́n fi lajú bàbá wọn, gbogbo àwọn yòókù wọ́n ti lọ tẹ oríṣiríṣi ilẹ̀ dó. Ni bàbá wọn náà sọ fún wọn pé ẹ̀yin ọmọ tó dẹ̀ ṣe oore ńláńlá fún mi bí eléyìí, nǹkan kékeré tó kù sí fún ìlọ́wọ́ wọn á fún yín o. Ó fún wọn ní adé, ó tún fún wọn ní idà,
tí wọ́n wá fún wọn ní ẹrú 50 tí wọ́n ń pè ní 50 tí wọ́n fi tẹ̀lé wọn kúrò ní ilẹ̀ Ifẹ̀. tí wọ́n gbà tí wọ́n ń bọ̀ nígbà tí wọ́n dé Iléṣà tí àbúrò tẹ̀dó síbẹ̀, àbúrò ẹ̀gbọ́n wa wo tí pé ṣẹ̀bá àbúrò òun ló jẹ́, ó ní kó mú 30 nínú ẹrú yẹn, àbúrò wa mú 20 títí wọ́n fi wá dé Ìjẹ̀bú-Jẹ̀ṣà tí wọ́n fi tẹ̀dó sí abẹ́ igi ègbòrò, igi ìrókò yẹn. tó ní Yorùbá ṣe Ìjẹ̀ṣà ṣe máa ń pòwe pé Ìjẹ̀bú 20 Ìjẹ̀ṣà 30, èsùn àṣekógún fi ara mọ́gbọ̀n lára. relationship tó wà láàrin Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni ẹrú 30 ní Iléṣà, 20 dé Ìjẹ̀bú-Jẹ̀ṣà, tó wọ́n á ní Ìjẹ̀bú 20 Ìjẹ̀ṣà 30. ó dáa tá a bá ní aṣọ àti rí pé bóyá Ìjẹ̀ṣà òun Ìjẹ̀bú ọ̀kan ni wọ́n. àjọṣe wọn gan ló wà láàrin ọdún ìwúde Ògún tó máa ń wáyé nílùú Iléṣà. àjọṣe wọn ló wà láàrin ọba ìlú Iléṣà àti Elébolo ọba ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà lásìkò ọdún ìwúde Ògún. lásìkò ìwúde Ògún gẹ́gẹ́ bí a ṣe gbọ́, Ìjẹ̀bú-Jẹ̀ṣà ní ilé Òṣògún tó jẹ́ pé òun gan ló máa bẹ́ ajá yẹn. sókó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ọdún ní Iléṣà, Òṣògún gbọ́dọ̀ kọ́kọ́ lọ sí Iléṣà láti lọ bá wọn bẹ̀. nígbà tí wọ́n bá ṣọdún yẹn tán, wọ́n ṣẹ̀tún wá jó wá sí Ìjẹ̀bú-Jẹ̀ṣà wípé wọ́n káre o, wọ́n parí ọdún léni o. tí wọ́n á parí ọdún, àwọn Iléṣà ṣẹ̀ padà sí Iléṣà. sórí relationship yẹn ló wà ní àárín wọn. tá a bá wá ní àwò lásìkò táwọn afọbajẹ tí wọ́n bá fẹ́ fi ọwá jẹ nílùú Iléṣà, wọ́n ní Elébolo ó gbọ́dọ̀ gbé ọba ìran ẹni tó fẹ́ fi jọ ọwá Iléṣà ó gbọ́dọ̀ gbé léṣẹ̀. sọ́mi pé gẹ́gẹ́ bí a ṣe sọ níbẹ̀rẹ̀, Ìjẹ̀bú ni ẹ̀gbọ́n, ní Agígìrì tí Ajíbógun jẹ́ àbúrò. ló fi jẹ́ pé nǹkan tó wà láàrin wa pọ̀. ṣé nǹkan tó máa ń pòwe kan ní ilẹ̀ Ìjẹ̀ṣà, ọwọ́ àìdá nípa kí Ìjẹ̀bú-Jẹ̀ṣà mọ̀mọ́. tí ò bá sí ìfẹ́ àti nǹkan tó wà láàrin wọn, irú òwe yẹn ò ní wáyé wípé ọwọ́ kì í dá nípa kí Ìjẹ̀bú-Jẹ̀ṣà mọ̀mọ́. òun náà ló fi débi láyé àtijọ́ tó máa kọ́ yan ọwá ní Iléṣà kó tó di pé wọ́n pè ní kábíyèsí, wọ́n á gbé wá sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kó bá wọn gbé lẹ́sẹ̀ kó súre fún. nígbà tó bá súre fún, ibẹ̀ ló tún máa pè ní kábíyèsí, ibi tó ń kọ́ máa pè ní kábíyèsí nìyẹn. ìtàn yẹn sì wà títí wọ 1920 something. ọba Ògúnmọ́kùn tí arójòjòyè gbé lẹ́sẹ̀ wà nínú ìwé kan tí a gbé jáde tí Ọ̀ṣun State ṣe jáde láìpẹ́ yìí. àwòrán yẹn wà ń bẹ àti ìtàn yẹn wà ń bẹ. ṣùgbọ́n torí ọ̀làjú ti ń wọlé ayé, oníkálukú dẹ̀ ti ń wo pé mo ti dá wà, mi ò dá wà mọ́. tó ọ̀pọ̀lọpọ̀ ìtàn ló fẹ́ parẹ́. ṣùgbọ́n bó ṣe rí látijọ́ náà pé ọba Ìjẹ̀bú-Jẹ̀ṣà ó gbọ́dọ̀ gbé ọwá elect lẹ́sẹ̀ tó máa súre fún. lẹ́yìn ìre yẹn ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà wọ́n ti kọ́ máa pè ní kábíyèsí o, tó wọ́n ṣẹ̀ wá fẹsẹ̀ rìn padà sí Iléṣà láti lọ fún ní full crown, láti lọ dé adé fún. títí dé òní ó sì wà. ṣùgbọ́n bí ọwá bíi méjì tí wọ́n ti jẹ́ ń sìn, ṣe bẹ́ẹ̀ mọ́. bóyá ìgbà tó yẹ ọwá bá ń jẹ, Elébolo ló máa sí kó ti wàjà. wọn ṣáà ní máa dúró di ìgbà tí Elébolo bá tó máa jẹ. tó mo rò pé àwọn nǹkan bẹ́ẹ̀ ló fà á tó fi jẹ́ pé láyé òde òní kò wọ́pọ̀ mọ́. torí ìgbà tí wọ́n jẹ ọwá tó kẹ́yìn, mi rò pé Elébolo kan wà lórí ìjókòó tó wá jẹ́ kí àwọn kan mọ ìṣẹ̀dálẹ̀ bíi eléyìí kó máa dínkù. ṣebí kí nǹkan tó ń bá dẹ̀ ti ṣe lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì, a máa sọ pé kò wọ́pọ̀ mọ́. ṣùgbọ́n ìtàn wà, àwòrán dẹ̀ sì wà lẹ́nu èyí tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta tó jẹ́ pé àwa gan ní àkọọ́lẹ̀ rẹ̀ ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. ṣùgbọ́n ọ̀rẹ́ tímọ́tímọ́ ni ọwá àti ọba Elébolo gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n-tàbúrò. ṣeun bàbá, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí yóò mú mi béèrè ìbéèrè yìí. mi ìfẹ́ béèrè tẹ́lẹ̀. wọ́n ní bí ọwá tàbí Elébolo tó bá wàjà, wọ́n ní ọ̀kan nínú ara wọn ló máa ń jogún ara wọn. ẹ sọ èyí tó rọ̀ mọ́. ayé ìgbà tá a wà yìí, gbogbo àwọn nǹkan mẹ́rin ó ti lọ sí ìtàn ìgbàgbé. àwa ò gbọ́njú bá. èmi kò tí ì ju ọdún kan tèmi jẹ Elébolo. ọwá Iléṣà náà gẹ́gẹ́ bí àbí wọ́n pé ọdún 22
àbí 1982, that's about 30 something years ago. Ṣùgbọ́n kò sí ìtàn pé wọ́n jogún ara wọn kankan táwa bá ń lẹ̀. Ẹ ṣé bàbá, ẹ kíra yín. Ilé ọmọ agúnsóyè ìbò òyìnbó ó pẹ̀fọ̀n tó wojú ìdókọ̀rọ̀ ọmọ ọ̀tá gìrìlé kókókó. Ominira iwájú ará èyí mi lè bọ̀ bó ṣe mí para iwájú ló mí pero èyìn. Ilé ọmọ lóògùn ọmọ jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ lórí ìbákà ọ̀kárí o àbíkẹ́yìn ẹkùn. Kábíyèsí bẹ́ẹ̀ ṣe kíra yín ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun ni ó jẹ́ béèrè ìbéèrè. Ẹ pera yín ní àbíkẹ́yìn ẹkùn. Wọ́n sì ní nínú ìtàn Ọ̀wá ọmọ ẹkùn ló mọ̀ ń pera wọn bó lè ṣe jẹ́ àbíkẹ́yìn ẹkùn. Èmi ni àbíkẹ́yìn ní ìdílé ti bàbá tèmi. Bàbá mi ní ìyàwó 4, màmá tèmi ní ìyàwó tó kéré jù. Wọ́n dẹ̀ bí ọmọ 21. Èmi dẹ̀ ni wọ́n bí kẹ́yìn. Ní ọdún 1960 bàbá mi lọ sinmi. Mo dẹ̀ jẹ́ bí ọmọ ọdún 3 nígbà yẹn. So àtìgbà yẹn wọ́n á kó sọ mí ní orúkọ yẹn pé àbíkẹ́yìn 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 ẹkùn. Torí bàbá mi tí wọ́n ń pè ní lógun ó le díẹ̀, ó lójú ẹni tó lè wojú ẹ̀. Ó ní orí ara oríkì ilé agúnṣe ìtàn ló pẹ̀fọ̀n tó wojú ìdókọ̀rọ̀. Ẹ mọ̀ pé irú ojú ẹni báyìí á le. So inú àwọn ọmọ kọ̀ọ̀kan wọ́n jogún àwọn ojú tó le bẹ́yẹn torí a gbọ́ tán pé tí yẹn ò bá tètè rẹ́dì bàbá mi á gbé kòkò iṣu á fọ́ mọ́lẹ̀. Àwọn ìbínú ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ẹmọ irú yẹn ó bínú ebi apá náà nítorí kan tó gbé ṣùmí ìlé náà. Ṣùgbọ́n kò sí nǹkan tó nǹkan tó fẹ́ ṣe ó ti ṣe. So àwọn ìwà tó le bọ̀ tó tún mú discipline dání ni wọ́n fi sọ èmi ní àbíkẹ́yìn ẹkùn. Nígbà tí mo dẹ̀ wá jọba mo á rí mọ̀ pé Olúwa mà ṣeun o. Gẹ́gẹ́ bí orúkọ tó fi ń pe Ìjẹ̀ṣà ọmọ wa ọmọ ẹkùn. Wọ́n á kó fi adopt language jẹ́ pé èmi àbíkẹ́yìn ẹkùn agúnsóyè kejì. tó tó máa ń pe ọmọ wa ìyẹn ní ti Ilesa tó bá ń gbọ́ ọmọ ẹkùn àmọ́ pé tí Ìjẹ̀bú-Jẹ̀ṣà náà nìyẹn. So àbíkẹ́yìn ẹkùn indicate pé combination tó wà láàrin èmi àtọwá àti Ilesa mo tún wá gbé jáde lásìkò yìí gẹ́gẹ́ bí ọmọ wa ọmọ ẹkùn. Ẹkùn ibẹ̀ lèmi wá mú sí tí mo fi wá jẹ́ àbíkẹ́yìn ẹkùn. Bàbá ní àwò ìdílé kan sí méjì yóò wà láyé ilẹ̀ tí wọ́n máa fi pín ọba láàrin ara wọn. Àwọn ìdílé wo ló ń jọba nílùú Ìjẹ̀bú-Jẹ̀ṣà? Ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà ìdílé 6 ló ń jọba. Kí n bẹ̀rẹ̀ láti orí tèmi torí tèmi gan-an ni agúnsóyè èdìtú. A ní ajífolókùn, a ní níbàáyọ̀ lágùnà, níbàáyọ̀ stroke lágùnà ruling house, a ní àyàpàkẹ́ ẹ̀fọ̀n, ọ̀gbárùkù wà, ìdá ẹkùn wà. Ìdílé 6 ṣáà ni ló ń jọba ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Kí ni pàtàkì ìlú Ìbòdì nínú ètò ìfinijoyè Elebolo àti Ọ̀wá ilẹ̀ Ìjẹ̀ṣà? Ní ilẹ̀ Ìjẹ̀ṣà àwa 4 ló ṣe pàtàkì tí wọ́n mú lọ́kùnkúndùn ní ilẹ̀ Ìjẹ̀ṣà. Ọ̀wá Ilesa, Ògbóni Ìpólé, Ògbóni Ìbòkún, Ògbóni Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Àwọn 4 yẹn ló jẹ́ bí akọni tó di gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà mú. tó bó ṣe rí nìyẹn Ògbóni Ìpólé, Ògbóni Ìbòkún, Ògbóni Ìjẹ̀bú-Jẹ̀ṣà àti Ọ̀wá Ilesa. Ògbóni náà wà Ilesa tó jẹ́ bí high chief but àwa 5 yẹn ló jẹ́ bí real ọmọ wa tó ń fi ọba jẹ especially ti Ọ̀wá Ilesa. Àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ló wà nílùú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ojú tó là ó ti ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó má wáyé mọ́. A ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìgbàgbọ́ wa ádà mùsùlùmí àbí kìrìsìtẹ́nì kò gbọ́dọ̀ dí nǹkan ìṣẹ̀ǹbáyé lọ́wọ́. Torí nǹkan ìṣẹ̀ǹbáyé ìrònú àti ìgbàgbọ́ àwọn bàbá wa náà ni pé
òrìṣà kan ni wọ́n máa rán lọ sí ọ̀run láti lọ bá wọn máa jíṣẹ́ bí Ọ̀rúnmìlà bó ṣe máa ránṣẹ́ sí Elédùmarè bóyá tí wọ́n bá ń gbàdúrà sọ́dí gbogbo àwọn nǹkan ìṣẹ́ báyé ó ti ń die down ṣùgbọ́n a níbi àbọ̀lẹ́gùn àgàdá gbogbo àwọn nǹkan but few but kò rampant máa ṣe fẹ́ jí àwọn nǹkan bí eléyà fẹ́ jí dìde láti lè sọ fáwọn èèyàn pé kò dí ìgbàgbọ́ lọ́wọ́ ọkàn èèyàn ni láti sọ pé ibi tá a máa dé ní ọ̀dọ̀ Ọlọ́run la jọ ń lọ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà a máa wo ìwé ìtàn láti wú àwọn nǹkan tá a rò pé kò gbọ́dọ̀ parẹ́. lórí ètò Oriade náà ni ẹ ṣì wà níkànnì móhùnmáwòrán ní Ominira. mo láyọ̀ láti sọ fún yín lẹ́ẹ̀kan sí pé ààfin Elebolo tìlú Egbòro Ìjẹ̀bú Jẹ̀ṣà la wà nínú ọba àbíkẹ́yìn ẹ̀kàn Olúfẹ́mi lóyè Agùnsóyè kejì ọba Moses Olúfẹ́mi. Bàbá tá a bá ní àwò ẹ kàwé ọ̀mọ̀wé ni yín amójú ẹ̀rọ sì ni yín. kí ni ipa àwọn ládéládé láti mú kí ilẹ̀ Yorùbá ó tẹ̀síwájú ní pàtàkì àṣà àti ìṣe wa? a ṣẹ̀ṣẹ̀ ti ilẹ̀ Ifẹ̀ dé lánàá ni àwa gbogbo lọ́balọ́ba tó wà ní ibi tá a máa pè ní èdè Yorùbá láti Kogi títí dé Kwara títí dé Benin títí dé gbogbo ìsàlẹ̀ Ọya a tó bí 150 to 170 láti ọjọ́ Sunday láti wà ní ilẹ̀ Ifẹ̀ tá à ń foríkorí láti lè gbé àwọn èdè àwa Yorùbá lárugẹ àti láti lè fi ohun kan sọ̀rọ̀ lórí àwọn nǹkan tá a rò pé ó máa ṣe Oriade láǹfààní. Títí ọjọ́ mẹ́ta ẹ máa gbọ́ èsì gbogbo àpéjọpọ̀ wa. kó tó di pé a kúrò ní abala ìyẹn ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ojú wo lẹ́yìn fi wò? àní sọ pé ọmọ ogójì ọdún tó bá ṣì ń rápálá ọmọ ìpè àìsàn burúkú wà lára ènìyàn. ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ó ti dàbí òṣèlú tó jẹ́ pé àìsàn ń ṣe. kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀? àwọn tá a fẹ́ dìbò fún àwọn tó fẹ́ dìbò àti ìbò tá a fẹ́ dì gan-an ṣe ló dàbẹ́ pé kò yé gbogbo wa. ó dàbí pé kò yé gbogbo wa torí tẹ́ bá wo bó ṣe ń lọ òṣèlú olówó dé òṣèlú tọrọ kọ́bọ̀ tó yẹ pé owó tá a bá fún wa ti gbàgbé lẹ́ni ṣùgbọ́n nǹkan táwọn òṣèlú gan fẹ́ wá ṣe kó tó di pé wọ́n dórí àlééfà tó yẹ kó jẹ wá lógún tó jẹ́ pé ó jẹ́ pé àwọn nǹkan tó yẹ ká kọ́kọ́ béèrè kó tó di pé a ṣe àwọn nǹkan kan kò tíì sí níbẹ̀. so iṣẹ́ ti pọ̀ tá a ní láti ṣe. tẹ́ bá rí nǹkan tó ń pè ní káàdì ìdìbò ọ̀pọ̀lọpọ̀ ló wà níbi tó yẹ kí wọ́n ti dìbò ń sì tún ọ̀rẹ́ ni wọ́n àgbà tó ojú wa bóyá kò tí ì là tó ni o bóyá kò tí ì yé wa ni o. so iṣẹ́ pọ̀ fún àwa lọ́balọ́ba láti ṣe torí àwa gan-an ló súnmọ́ ṣé ká pè ní ìràlẹ̀ràlẹ̀ àbí ìsàlẹ̀ pátápátá nípa ti ìjọba ẹsẹ̀ kùkú àwa lọ́balọ́ba ni adẹ̀wá rí mi pé àwa lọ́balọ́ba tá a wà ní ẹsẹ̀ kùkú yìí ìjọba gan-an ó dàbẹ̀ pé wọ́n fún wa láyè tó wọ́n fún wa láṣẹ tó. tá a bá fẹ́ nǹkan kan àkọ́kọ́ sáré lọ sọ́dọ̀ ìjọba tẹ́ bá rí kí nǹkan tó ṣẹlẹ̀ ààfin ló máa ń gba àlejò jù. omi ìlérí bóyá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bóyá kí n kọ́ ọ̀rọ̀ tó dé police station kó tó di pé ó dé local government àwa lọ́balọ́ba ló ń forí fa. irú ẹnu ọjọ́ mẹ́ta yìí torí èrè àwa yìí ó jẹ́bi kan tó ń fojú sùn wípé àwọn tó ń jiyàn gbé wọ́n pọ̀ ní agbègbè wa àgbègbè láàrin Ìwáràjà sí Àkúrẹ́ sí Ẹ̀fọ̀n Alàyè. kí n tó rí kí n tó sọ èmi ni wọ́n ránṣẹ́ sí láti Àbújá pé káwá nǹkan tá a máa ṣe. àwa dẹ̀ ní tẹ̀pẹ́ lọ́balọ́ba wọ́n fún wa ní constitutional role kankan wọ́n fún wa lẹ́nìtìn
láti lè bá àwọn gan tó ń ṣiṣẹ́ ibi yìí. So àwa gan ń fẹ́ kíjọba bá wa rò nǹkan tó bá lè ṣe. Bóyá àwọn lọ́balọ́ba jẹ́ fourth tier of government ni o, bóyá wọ́n á padà sí tàtijọ́ tó jẹ́ pé ọba náà á lè nípò, á lè lẹ́nu ọ̀rọ̀. Torí ní gbogbo agbègbè wàhálà tó ń ṣẹlẹ̀ kó tó di pé ó dọ̀dọ̀ ọlọ́pàá, kó tó di pé ó dé ilé ẹjọ́, ọ̀pọ̀lọpọ̀ làwa ti parí ní ààfin bí. So ìjọba gbọ́dọ̀ bá wa rò ṣe wípé àwa lọ́balọ́ba ní ìdí nǹkan tá a pè ní constitutional role láti lè ṣe fún ìdàgbàsókè ìlú wa. Bí mo bá lọ́dọ̀ àwọn ládéládé èmi á mọ̀ béèrè ìbéèrè yìí wípé ṣé ẹ mọ̀ pé ní ayé àtijọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ọba ẹnu rẹ̀ ká gbogbo agbègbè rẹ̀, ṣùgbọ́n lásìkò tá a wà yìí bàbá, àwọn olóṣèlú wọ́n ti tọwọ́ bọ àfọ̀bàjẹ́, ojú wo lẹ fi wò? Ara nǹkan tá a sọ náà nìyẹn. Olóṣèlú torí ìgbà táyé nǹkan tó ń pè ní land use decree tí wọ́n ti gba agbára lọ́wọ́ gbogbo lọ́balọ́ba, wọ́n gba agbára lọ́wọ́ ládéládé. Tẹ́yìn náà bá wo láti láyé àtijọ́, kí ni Adésọjí Adérẹ̀mí kí ló ṣe di gómìnà? Torí pé ó ní ipa tó ń kó nínú ìjọba ló ṣe nípa tó kó. Ṣùgbọ́n láyé òde òní ọ̀rọ̀ ti dọ̀rọ̀ olóṣèlú. Olóṣèlú ló fẹ́ máa bọ́ lọ́balọ́ba, kì í tẹ̀ ṣe ìjọba gan mọ́. Àsìkò ìbò bí eléyìí gbogbo olóṣèlú la máa tẹríba fọ́ba tí wọ́n máa dọ̀bálẹ̀ tí wọ́n máa ṣe. Ṣùgbọ́n ọjọ́ tó máa ti wọlé, bó jẹ́ gómìnà bó jẹ́ local government, tó bá fẹ́ wọ mítìn sìn, wọ́n á ní kí gbogbo lọ́balọ́ba dìde. Ọba ò dẹ̀ yẹ kó máa dìde. Gómìnà bá fẹ́ wọlé, àwa lórí adé, àwa lọ̀pá ìlẹ̀kẹ̀. Gbogbo àwọn nǹkan tó a gbọ́dọ̀ mú kúrò nìyẹn. Pé local government chairman fẹ́ wọlé, a ní stand up, kábíyèsí ò gbọ́dọ̀ dìde. Ṣùgbọ́n àwọn agbára tó wà lọ́wọ́ wọn, wọ́n jẹ́ káwa gan afẹ́ má rí mú mi wọ́n. Òun ló fa gbogbo nǹkan tẹ́ fi sọ pé ìjọba lọ́wọ́ nínú gbogbo nǹkan tó ń lọ. Ṣùgbọ́n tí constitutional rule bá ti wà fún ọba, oníkálukú náà mọ ibi tágbára wọn mọ̀. Wọ́n mọ̀ pé ọba ò ṣe ń yájú sí, torí àṣẹ ló wà lẹ́nu ọba. So ìgbà míì tẹ́ bá débì kan, tọ́ba bá ń wò, ó ń wò ni o, kò gbọ́dọ̀ sọ̀rọ̀. Tó bá sọ̀rọ̀ àṣẹ, táṣẹ bá gùn tí kan mi bá ṣẹlẹ̀. So àwọn politicians a máa rọ̀ wọ́n, wọ́n bá wa fi ọba sínú ìwé wọn. Ó wà nínú nǹkan tó jẹ yọ ní ilẹ̀ Ifẹ̀. Ẹ má mọ nǹkan tó fi ń set up àwa lọ́ba. Wọ́n pè ní kinní kan of Council of Chiefs. Kí ló ń jẹ́ Council of Chiefs? Ayé ìgbà tí wọ́n ń ṣe edict tí wọ́n ń lò yẹn, Queen of England ní olórí ìgbà yẹn, òun nìkan dẹ̀ lọ́ba. Ṣùgbọ́n ìgbà tá a ti gba òmìnira, ó yẹ kí wọ́n ti change gbogbo àwọn terms tí wọ́n ń lò ń bẹ̀ yẹn. Wọ́n gbọ́dọ̀ máa lo irú kíní ẹ̀ fún àwa lọ́balọ́ba ń sìn, because àá ṣe chief, ọba ni wá. So gbogbo àwọn nǹkan tó gbọ́dọ̀ lọ change láti local government ti dé federal level nìyẹn. Gbogbo ibi tí àṣẹ ọba ti máa fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn.